ṣé Tinubu fúnra ẹ̀ ti rí El-Rufai? Ó dáa púpọ̀ tí Tinubu ti ń tèrò ara ẹ̀ pa lórí ọ̀rọ̀ à ń kógun lọ jà wọ́n lórílẹ̀‐èdè Niger. Tinubu lòun ò fẹ́ràn ogun, ṣùgbọ́n kí democracy lè dúró déédéé lòun ń jà fún. Ó sọ fáwọn aṣojú ìjọba ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n wá bá a bẹ́ẹ̀. Ó sì fi kún un pé ṣé àtúnṣe ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè yìí tóun gbé lọ́wọ́ kò tiẹ̀ fààyè gbòun láti máa múra ogun lọ́wọ́ yìí rárá. Bí Tinubu ti ronú yìí ló dáa o, kó yá jẹ́ káwọn ẹlẹ́rù máa gbẹ́rù wọn lọ. Àwọn tí wọ́n bá pogun ni kí wọ́n fojú ara wọn rí i. Àwọn tí wọ́n bá pọ̀tẹ̀ náà ni kí wọ́n jèrè ibẹ̀. Gbàrànmí ò gbọ́dọ̀ dẹlẹ́rù. Ọ̀rọ̀ tí ò kan ni ò yẹ kó gbọ́nà oko àtọ̀nà odò lọ́wọ́ ẹni. Lóòótọ́ bí kú bá ń pojúgbẹ̀ ẹni, òwe ló ń pa fún ni. Bí wàhálà bá sì dé bá ládùúgbò ẹni, èèyàn ò gbọ́dọ̀ sọ pé kò kàn òun. Kó má jòrí òun fúnra ẹ̀ ni wàhálà náà ó padà dé sí lọ́la. Kò sóhun tó burú rárá o. Bí ṣòro bá borílẹ̀-èdè Áfíríkà, àgàgà West Africa, tí Nàìjíríà bá bá wọn dá sí i. Nàìjíríà làgbà ńlẹ̀ adúláwọ̀. Ohun tó bá sì bọ́kàn nú àwọn ìjọba alẹ̀ wọ̀nyí, ó gbọ́dọ̀ kan Nàìjíríà. Kírú pálapàla bẹ́ẹ̀ má dohun tó ń kárí. Ṣùgbọ́n ẹni tí ó dáṣọ fún ni, tọrùn òun náà là kọ́kọ́ wò. Nàìjíríà tí ó lọ gbèjò orílẹ̀-èdè míì, ilé òun náà gbọ́dọ̀ dúró gírígírí. Gbogbo wa la sì mọ̀ pé léyìí ò sí lásìkò yìí. Ilé wo ò dúró gírí. Yàtọ̀ sí pé kò sówó lọ́wọ́ wa láti dá sírú okòòwò bẹ́ẹ̀. Nàìjíríà ò sì ń ṣọ̀kan. Ẹnu wa ò kò. Bẹ́ẹ̀ sì la gbọ́ra wa yé. Àwọn ẹlẹ́tàn sì pọ̀ ju àwọn èèyàn gidi lọ. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọn yóò dákẹ́ tí wọn ò ní sọ̀rọ̀, tí wọn ò ní kí Tinubu nìṣó ń bí ogun Niger. Ṣùgbọ́n tó jẹ́ kí wàhálà bájọba Nàìjíríà yìí ló wà lọ́kàn wọn. Àwọn tí wọ́n bá ń kíyèsí bọ́rọ̀ náà ti ń lọ, wọn ó rọ́kùnrin kan tí wọ́n ń pè ní Nasir El-Rufai. Nígbà táriwo ń lọ pé wọn ó fi ṣe mínísítà, tóun náà sì ti ń wòye póun yóò tó di mínísítà nù ìjọba rẹ̀. Níṣe ló dákẹ́ tí ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Niger o. Bọ́rọ̀ náà ti ń gbóná tó, El-Rufai ò wí kinní kan. Èèyàn ò sì rò kó faramọ́ ohun tí Tinubu fẹ́ ṣe náà ni. Ṣùgbọ́n ní gẹ́rẹ́ tó jábọ́ ń pò náà, tí wọ́n ní wọn ò lè fi ṣe mínísítà mọ́, kíá ló bẹ́ síta tó ní bí Tinubu bá lọ bá wọn jagun Niger, bí ẹni tó gbógun táwọn jáwọn ará ilẹ̀ Haúsá ni. Díẹ̀ ló kù k'El-Rufai sọ pé Tinubu fẹ́ gbógun táwọn Fúlàní àtàwọn Haúsá ni. Ó láwọn Niger yẹn, ọmọ bàbá kan náà làwọn àtàwọn Haúsá Fúlàní òkè ọ̀yà o. Kò sì dáa rárá tó bá jẹ́jọba Nàìjíríà ló ń bá wọn jagun. Ohun tí ó sì ti díẹ̀ yọ yóò burú púpọ̀. Níṣe làwọn èèyàn lanu. Wọ́n lanu pé yẹn ni pẹ́rú eléyìí lè tẹnu El-Rufai jáde. Kí ló wá ń wò látọjọ́ yìí wá tí ó sọ̀rọ̀? Ṣé bó bá jẹ mínísítà tí Tinubu bá ń lọ sógun, bí ó sì máa wò náà nìyẹn. Àwọn agbẹ̀yìnbẹbọjẹ́ báyìí pọ̀ nú àwọn olóṣèlú àtijọba Nàìjíríà. Àwọn ọ̀tá tí wọ́n ń ṣe bí ọ̀rẹ́, àwọn tí wọ́n ò ní kó lórí ìjọba máa jó lọ, àwọn ń wẹ̀yìn ẹ̀ tó jẹ́ ńgbà tọ́rọ̀ bá búrẹ́kẹ́ tán, wọn ó sáré padà sẹ́yìn ni. Ìyẹn nínú ṣe dùn pé Tinubu náà ti rohun tọ́pọ̀ àwọn èèyàn ń wí, pé kò sí bí Nàìjíríà ti ṣe lè ṣáájú ogun fẹ́nìkan lọ́wọ́ tá a wà yìí. Ṣé báwọn sójà tiwa fúnra wa làwọn ọmọ ogun afẹ̀míṣòfò ń pa lójoojúmọ́ yìí? Ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì wa ni wọ́n ń jábọ́ kiri tí wọ́n ń pa àwọn ọmọ ogun tó bá wà ń bẹ̀ yìí. Ǹjẹ́ bí Nàìjíríà bá tún kó nínú àwọn ọmọ ogun tí ò tí ì kápá afẹ̀míṣòfò yìí lọ sẹ́yìn òdì, ṣe bẹ́nu káwọn afẹ̀míṣòfò tó kù ya wọ Nàìjíríà ni? Àfàìmọ̀ kí wọ́n má kógun jàbújá fún rẹ̀. Bẹ́ẹ̀ la lówó láti fi gbà wọn sójà tuntun. Níbo la ti fẹ́ rí i? Bá a bá tiẹ̀ lówó tá a gba sójà tuntun, oṣù mélòó la fi fẹ́ kọ́ wọn ká tó rán wọn dà sójú ogun nílé àjèjì? Gbogbo eléyìí kò lè jẹ́ kí Nàìjíríà bá Niger jagun. Ó dáa tí Tinubu fojú ara ẹ̀ rírú àwọn èèyàn bíi El-Rufai tó sì fetí ara ẹ̀ gbóhun tó sọ. Irú àwọn èèyàn tó yí i ká nìyẹn o. Bẹ́tò ogun jíjà bá sì ti dàrú báyìí láti ilé, tẹ́nu àwọn tó ń lọ jagun ò papọ̀ síbì kan. Agbára díẹ̀ làwọn tí wọ́n ń lọ bá jagun ó lò láti ṣẹ́gun wọn. Ẹ̀yà ajé àjòkó wa jẹ́ ká gbọ́rọ̀ ogun jíjà ní Niger ti síbì kan, ká dojúkọ èyí tó bá wa tààrà. Bóyá Ọlọ́run nínú àánú ẹ̀ á jẹ́ kó wa yọ. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.